bàbá wa fún ńlá ní iye ìgbà tọ́lọ́run ní káwọn lò pẹ̀lú bàbá wa Sheikh Adam bí bàbá Sheikh Adam bá ń jẹun wọn èyí jẹ́ tán wọ́n máa ń fún àwọn jẹ bí bàbá Sheikh Adam bá mú mi wọn èyí mú tán wọ́n máa ń fún àwọn ọmọ kódà wọn á tún sọ pé aṣọ yìí lọ wọ̀ látara bẹ́ẹ̀ Ọlọ́run ọba àlekè ọlá wa gbé aṣọ àlùbáríkà ọwọ́ sílẹ̀kùn àánú àti tíńjóríire fáwọn náà. هذا الشيخ bàbá Sheikh Adam táwọn dárúkọ yìí ẹ pẹ́ radiyallahu ta'ala anhu. لم ينتظر منا فلسا ولا دولارا ولا نيرا. bàbá Sheikh Adam wọ́n ná gbogbo kinní yìí fún wa nítorí tọ́lọ́run ni wọ́n á retí pé ẹnìkan tiẹ̀ má díà 1000 wá àbí dọ́là kan àbí iye kan wọ́n á retí ẹ̀ lọ́dọ̀ ẹnìkankan. لم يفتح لنا باب الخدمة. bàbá Sheikh Adam wọ́n àfààyè kẹ́nìkan máa ṣe kídímà kẹ́nìkan máa ṣe bọ̀ yìí wọ́n àfààyè rẹ̀ kalẹ̀. ولا باب الزيارة. wọ́n ò sì fi ilẹ̀kùn yìí pé ẹ máa wá bẹ̀mí wò kí n lè bá a máa gùn yín bí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ò fi kalẹ̀. ولا باب الحرمة. wọ́n ò sì fi ẹ wá fọ́sọ́ ẹ wá hàn túnṣe Ádámù sílẹ̀kùn bẹ́ẹ̀ kalẹ̀ fẹ́nìkankan nínú gbogbo wa. طبعا لقوله تعالى. wọ́n fi tẹ̀lé gbólóhùn Ọlọ́run ọba àlékè ọlá ni. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب. تعلمون الكتاب وبما كنتم تدرسون. Ọlọ́run ọba fúnra rẹ̀ ó jẹ́ ó yé wa pé òun ò nífẹ̀ẹ́ nìkan ní mímọ̀ òun ò sì nífẹ̀ẹ́ nìkan lọ́gbọ́n kẹ́ni náà wá ní ìtọ́kọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wọn pé ẹ máa wá jọ́sìn fún mi ń tá a fẹ́ kíró ẹni bí àwọn máa ṣe ni pé Ọlọ́run ọba sọ fún pé Ọlọ́run ọba gẹ́gẹ́ tó fún ọ tó fún àfa rẹ̀ òun náà ni kọ́ ọ máa lọ́ọ́ sìn kọ́ ọ dẹni tí ó dẹni ìmọ́lẹ̀ kọ́ ọ dẹni tí ó dẹni ìkẹ́ látọ̀dọ̀ èmi Ọlọ́run ọba wá gẹ́gẹ́ bí wọn náà ti wà lánàá rí. هذا إشارة ìtọ́ka yìí إلى الذين قالوا أنفقنا في المركز أمس. fáwọn tí wọ́n ń sọ fún wa pé anáwó ní márkàsì lánàá كم أنفقنا èló la ná gan مما أخذنا عند الشيخ. nínú tá a mú lálùbáríkà ní mímọ̀ lóríire nífọ̀kànbalẹ̀ lọ́dọ̀ bàbá Sheikh Adam أخذنا منه ولم ينتظرنا. a gbà lọ́dọ̀ wọn àti ẹ̀ wá ṣe bó ti ẹ́ bàbá ò retí wa. bàbá ò retí wa àìretí wa tún ò retí wa ló jà wà ọmọ mọ́ríkàsì ó bàjẹ́ bá wọn. àìretí wa ló jẹ́ kí gbogbo ọmọ márkàsì ká bàjẹ́ bá ti bàjẹ́ wọn bá ò retí pé àwọn fẹ́ fún wa ní afẹ́ gbà kankan lọ́wọ́ wa. wọn àretí pé àwọn fẹ́ gbà kankan lọ́wọ́ wa èyí náà làwa náà ń kọ́ sí lára wọn. èyí wọn náà là ń kọ́ sí lára wọn ọlọ́run sì wá ń ṣe é. Ọlọ́run sì wá ń ṣe é bá a bá ti lè ṣe nǹkan kan sínú ọgbà wọn dọ́bù ẹ̀ lọ́rọ̀ mọ́ ń ṣe. bá a bá ti lè sàn kankan sínú ọgbà dọ́bùdẹ̀ lọ́lọ́run máa ń ṣe. máa wulẹ̀ rọ mọ́ òṣèlú barakallahu ó ti wá di nákàlí lọ́dọ̀ tèmi tí n bá ti ń wá nǹkan kan tí n fa àti pé bùkátà pọ̀ níwájú mi n kàn rọ́jú ṣe nǹkan kan kọ́dà mo lè jẹ gbèsè sí dọ́bù lọ́lọ́run máa ń ṣe fún mi. Allahu Akbar. pẹ̀lú ògùn ọlọ́run ṣe jù bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ yìí náà. Àmín ya Allah. àìrí kankan ṣe fún mọ́ríkàsì o lẹ́yìn bá ń sọ èmi ò rí ń rí rò pé mo ti ṣe tọ́ra arílẹ̀ kéwù mi tó ṣe jù wá lọ. ṣèbí sùmùrà ń bẹ nínú ilé wa ilé sùmùrà ńìlọrin wọ́n ń ṣe bẹ́ẹ̀ dọ̀la wọ́n náà ń rí ṣe sí ni àdàbí àṣẹ ń bẹ oní bí wọ́n ti ṣe nílẹ̀ Yorùbá káàkiri àwọn jẹ̀jẹ̀wí à ń bẹ àwọn mẹ̀nìmẹ̀ní à ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n ní bẹ́ẹ̀ ṣe fáfá wọn ṣé wàá dàmú kàn gbójú òkè pé àwọn ò fẹ́ kí sí àwọn ó bàjẹ́ nípa wípé bó làwọn ṣe sọ nìkan dẹrú àwọn sọmọ kan dọmọ ọ̀dọ̀ ó yẹ kárí gbogbo ọmọ tí sọ Adam bí látòrí mudir wọn mọ nǹkan tọrọ so ibi tí mò ń lọ ń bẹ lọ kankan ibi tí mo fẹ́ lọ kọ́hún bàbá wa ṣàdúrà fún wa gan á má jẹ́ wọn ó tòṣì torí pé muharabatul jahal muharabatul faqri muharabatul maradi bàbá wa ṣe inú tíra pé nǹkan tí muskila ta ní àwa duhat ní garba Afrika West Africa pàápàá ní Janubu Nàìjíríà ń bí nígbà tí ìjọba ọ̀yà sí wa tá a lásìpọ̀ pẹ̀lú wọn tí wọ́n ti rántí wa àmọ́ ń jẹ́ wọn bá ní ìdíwọ́ àwọn wádọ̀ wa gbogbo bẹ́ẹ̀ náà tí ìsìn wọn ti ń wádọ̀ yín ẹ̀dàkùn ẹ̀bùn aládùúgbò àwọn tí ó tajà àwọn tí ó ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ wọn bá já lọ́dọ̀ Ọlọ́run wàláhì Ọlọ́run ó dòó tì kọ́ wá jẹ́ pé èèyàn ọmọ wa lè ń ṣe báyìí ọjọ́ mi lójú o a sì gbúrò yín láburú káàkiri torí tí máa bà mí lẹ́rù nù kí wọ́n á pé àwọn ọmọ ti di fọ́wọ́ náà yín o wọ́n ti di gbájú ẹ̀ o ìgbà tí ẹ ní ìsìláyé ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ akínú wa bí Jamiu tó súnmọ́ wa pé ẹ̀fọ́ ẹ̀yìn ó ti jẹ́ láṣojú ṣé àwọn ọkùnrin yóò ti kọjá bá ń ti ṣe báwọn ni àwọn ògbúrò wọn bá kan o ọkùnrin tá ń pè ń bá gáwí yìí ń fò sókè fa wọ́n ní kò rí bákan sakuru àbúrò yín ẹ máa kí sáà mọ ifá àwa gbọ́n tí ọ̀dà hàn inú mi wá dùn alhamdulillah olóògùn Ọlọ́run ẹ̀ ní ṣìṣe o àmín ya Allah. torí anabi Yakubu alayhi salatu wa salam torí ọjọ́ ti lọ wọ́n sì ní ó ní táìmù tẹ búùkù ń bì bẹ́ẹ̀ ni
ìlú ẹsẹ̀lẹ̀ ní Masari jáde mọ́ lọ sí Masari gbẹ̀yìn àfa lukú náà kan kọ̀dìrí àmọ́ ń ṣe mọ́lídì wájú wá débẹ̀ tá a wá fẹ́ dùnnú náà bá ní à báyìí ti sọ̀rọ̀ lọ́yìn wọ́n bá ń tilẹ̀kùn mọ́ wa láàrin àwọn tó ní hòtẹ́ẹ̀lì kò gbọ́dọ̀ kọjá táìmù ní wípé anabi Yakubu alayhi salatu wa salam kò rọ́ ọmọ rẹ̀ mọ́ ti ń jẹ́ Yusufu bàbúyá dátì àyìnà títí tí ojú rẹ̀ ojú wa ṣẹ́ funfun kò ríran mọ́ níbi ìbànújẹ́ ọwọ́ àti ọba àwọn ọmọ yòókù pé idhabu wa ta'assasu min Yusufa ẹ jáde ẹ lọ́ọ́ bá ń wádìí wò ta'assusu dá tajassusu ní ọ̀dà wala tajassasu Al-Qur'ani wíbẹ̀ àwọn tahassasu ẹ bá ń tẹlẹ̀ múyẹ́ ẹ lọ́ọ́ bá ń fi mú fílẹ̀ ń bo Yusufu wà wọ́n wá rí Yusuf wọ́n bá nu ọlá àtọ́là kí n gé kúrú tuntun náà wàá ń jẹun á lọ kí bàbá mi ńgbà tọ́lọ̀ ń sọ látàn àwọn yẹn wá dé wọ́n ní àwọn ti bá Yusuf lérí ọlá o kẹ́lẹ́ bá àmọ́ tí ń dùn èmi táyà mi ń já lérí yín sí ni o àwọn èyí mo gàrí dì sí o wọ́n lọ́n bá ṣe àtúngbé síkìnì wá ní ọlọ́ra síkìnì kírù mi ó jòkó kí n máa lọ jẹ ẹdìyẹ dídín àtẹjà dídín kọ́ máa lọ 5,000 níwò yìí ẹ pé 1,000 àárí fi ṣe bẹ́ẹ̀ ń lé jọ̀ wọn àná ẹ kó àlùbáríkà ń dénú tọ́ àmọ́ kí èèyàn máa wà lọ́nà tó burú wàláyé ẹ rí ṣe wàláyé mo fẹ́ ọlá ṣé wàá dàmú bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ máa rí ṣe àmọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ má kú lórí ọ̀nà bó ti tọ́ bó ti yẹ ẹ sì má bọ́ ta máa búyàn ẹ má di kàtàkàtà síbẹ̀ ní kí ẹ débi tẹ̀ ń fẹ́ náà ni ẹ sì dáhùn bẹ́ẹ̀ni síbẹ̀ ní kọ́ ọyọ́ tẹ̀ ń tẹ̀ ń fẹ́ ni bẹ́ẹ̀ni ọyọ́ tẹ̀ kò ní ìdíkẹ́ da sẹ̀rí àrùkọ́ tó dúpẹ́ rí bàbá wa anabi Yusuf wa ẹ lọ sọ fún anabi sọ fún Yakubu bàbá mi pé wọn làwọn ti rí ó ti dọba ó ti di mínísítà ó ti gbé nǹkan wa anabi Yakubu wa tún bẹ̀rẹ̀ ẹkún míì ẹkún kó òun ò rí mọ́ ní sun tẹ́lẹ̀ nígbà wàá gbọ́ pé ọmọ òun ti di mínísítà sẹ́yìn pé èmi àti wọn ni ààbò ẹ̀rìn pé baríkà Ọlọ́run ti gbàgbé àbùkátà ọwọ́ àtúngbẹ́kún mi sùn bàbá kìlẹ̀ tó ń sunkún sí ojúlẹ̀ rí lọ́mọ yìí ó di mínísítà aráàmù ní jẹun ó ti di aráàmù ní ti ń jẹ jífànù Yusuf náà wá dé ọwọ́ kí bàbá nígbà tí bàbá ti lọ darí ọwọ́ afẹ́ dì mọ́ bàbá ní mọ́ dì mọ́ mi o kí ló dé àmọ́ gbọ́ pé ó ti dọ́ba ó ti di mínísítà ó ti di wọ́tà ó ti jẹ aráàmù ti kúnnukùn rẹ̀ àwọn ebi máa pa wá lé wa ni òsì àti ríṣe díẹ̀ àti ìyà díẹ̀ là ń bá ṣe bóòlù ó sì á di ọba tó ni wọ́n jẹ aráàmù ní àwọn ọ̀jẹ̀ aráàmù o ọ̀dà bóòlù ti ń ṣe ẹ kí èso ọmọ yìí ti ń fa iná lẹ́sẹ̀ yìí bóòlù ti ń ṣe ó ní báyìí òun ṣe dá wà níta fi kọ́ òun kankan òun ò ló nǹkan mí jù bẹ́ẹ̀ lọ tọ̀ lọ́ba jẹ́ bẹ́ẹ̀ ni máa wá bọ̀ ńgbà náà torí tó bá yẹ pé ni o ti da ayé o ti darapọ̀ mọ́ra ayé ni wájà kìámà á lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni o wa wassa biha Yaqubu bani ya baniya gbàkínní nfìlẹ o. wala tamutunna illa wa antum muslimun. wa wassa biha Ibrahimu banihi. wa wassa biha banihi Yaqubu ọ̀rọ̀ wàsá àti Ibrahim ọ̀tọ̀ wàsá àti Yakubu ọ̀tọ̀ bàbá àgbà Yakubu Ibrahim sọ fún Yakubu ni pé má di wọ̀nàwọ̀nà má di kàtàkàtà má kó lérí ìlànà Ọlọ́run Yakubu wa lò ó àwọn ọmọ rẹ̀ wá dọ́là wọn dọ́là ọmọ wa dé òun náà tó wá sọ tí bàbá rẹ̀ sọ fún àwọn ọmọ rẹ̀ pé.